إلهي ترى حالي وفقري وفاقتي لا تعلمنا جات الخفية تسمع لا تعلمنا جات الخفية تسمع أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ويا خالق الكرسي والعرش والسماء وخالق ما تحت الجميع وآله ورازق ما في البر والبحر والهواء وما أحد يرزق فيهن إلا هو تعاليت يا ذا الجود والعز والبقاء وما لك أعداد ولا لك أشباه فيا رب كل الخلق بل يا إله ومن أما كل العالمين بآله سلام وفي ذكري سلام سلامة وفي اللهم صل على روحي سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة صلاة ترديك وترديه وترضى بها عنا يا رب العالمين آمين. رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلاه عندي وأطيبا. أدوك فún Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́. Alhamdulillah. Ọba tí ń retí bárabá ní á ká wá àforíjì. Lára èdè, lára language tọ́lọ̀ máa fi bá yẹn sọ̀rọ̀ pé mò ń bínú sí ọ yóò dà nǹkan rẹ̀ rú ni. Kọ́ lè bá a sẹ́rí padà níbi aburú tó ń ṣe. رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلاه عندي وأطيبا حديثك ما أحلاه عندي وأطيبا. For security reasons, bó ti yẹ kó sínú tẹ́yìn ń wò báyìí báyìí. حديثك ما أحلاه عندي وأطيبا. wọ́n kọ́ kínní yẹn sójú. حديثك ما أحلاه عندي وأطيبا.
ọba tó ṣe pé ń fẹ́ ká pé foríjì wá ọkàn ẹ̀dá sì lé wọn ò fẹ́ kí foríjì wá. Allahu Akbar. àbá àti ẹgbà pa àṣẹjọ nǹkan mà ti rún jìnnà. رسول الرضا أهلا وسهلا ومرحبا. extra vigilant ọmọ tó jọ mí nù nǹkan kàn mí láà lójijì ní máa wo báyìí tí nǹkan fi ṣe kò ní mà. حديثك ما أحلى عندي وأطيب. حديثك ما أحلى عندي وأطيب. ọba tó ṣe pé bá a bá la bẹ́ pé dákun ó ṣe tán àti foríjì àná nù. Allahu Akbar. رسول رضا أهلا وسهلا ومرحبا. حديثك ما أحلى عندي وأطيب. bó ti dojúrú yìí náà gbogbo alájọ dá sí. حديثك ما أحلى عندي وأطيب. ayin anabi Muhammad صلى الله عليه وسلم. تالله أنت لرحمة وسكينة في العالمين ومصلح ومجدد في العالمين ومصلح ومجدد. kí ló tiẹ̀ kú lórílẹ̀ náà rahama ló kú lórílẹ̀ àánú ló kú àánú kú lójú àwọn èèyàn ó kú lọ́kàn àwọn èèyàn. تالله أنت لرحمة وسكينة. bàbá yóò máa jà níjọ́ kò ní lè lẹ̀yàn lóko kó wá bá lójú bàbá ń jàbí kojú ló fọ́kọ̀. a tètè fura ni láti bí 80s náà ti bẹ̀rẹ̀ kó máa gúnyàn nígò kó máa ṣènáwó kó kàn kí ìgò bọ̀yàn létí. ìgbà lànà tí ń kó lẹ̀ díẹ̀ tá a ti mà. tá a fura ń jọ náà. في العالمين. nígbà náà táyìn sẹ̀ bí wa bẹ́ẹ̀ bá kú ládùúgbò kan aago méjì alẹ́ wọ́n ti sùn kó tẹ̀ tó wájú ọmọdé ló kú. bẹ́ẹ̀ni àdúgbò wa dá. nírẹ́ nìkan kan mọ́ ni. ومصلح ومجدد. lẹ́nìí ẹ̀dá máa tẹ òkú mọ́lẹ̀ báyìí wọ́n sì máa rẹ́rìn. wọ́n máa tẹ òkú mọ́lẹ̀ wọ́n sì máa rẹ́rìn. في العالمين ومصلح ومجدد. tó ìjẹ́ pé ọlọ́run yìí ọba aláàánú ni. bí ìbá ṣe kó já láàánú yóò ti pa ayé rẹ yanyan èyí tá a fọwọ́ ara wa para wa dà yóò ti bínú pa ara yanyan. تالله أنت nínú ọjà ẹlòmíràn máa rìn lọ ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti gbà ọlọ́run sì ń wo bá náà. لرحمة وسكينة. yàrá lómi ní mẹ́kà yóò máa tàwa fún báyìí owó ẹ̀jẹ̀ báyìí ló gbé lọlé ọlọ́run owó kí mo pè é jàmá ẹ̀jẹ̀. في العالمين ومصلح ومجدد. owó kí mo pè é jàmá owó ẹ̀jẹ̀. في العالمين ومصلح ومجدد.
anabi Muhammad sallallahu alayhi wa sallam. bil mu'minina raufur rahim. anabi aláàánú. anabi aláàánú. bùlánú kù sí. bolo kù sí. bùlánú kù sí ẹ dákun. bolo kù sí. tallahi anta la rahmatun wa sakinatun. baba àánú. àánú. bọ̀lọ̀ wí. fil alamina. tí wọ́n gbé yẹn lọ sí hospital báyìí. ilé ìwòsàn báyìí. yóò sì máa pọ̀ ká kú lọ́wọ́ wọ́n ní tẹ̀ bá sanwó àwọn onígun lábẹ́rẹ́. àwọn onígun lábẹ́rẹ́ àní dá lóhùn bóyá ò bá wọlé. ẹ̀yin dókítà. ẹ̀yin dókítà. ẹ̀yin náà ní tẹ́ dáná dáná kìyàmá. ẹni tẹ́ dáhùn níwájú ọlọ́run. wa muslihun wa mujaddidun. yẹ́n yóò máa yíra mọ́lẹ̀. ọmọ yẹra mọ́lẹ̀. ojú kẹ̀kọ́ ojú kẹrẹ́ ni wọ́n ti wá kọ́ nọ́ọ̀sì wọn náà ní àgbákò bẹ́ẹ̀ni. lọ́ọ̀mọ́ tí wọ́n ti lọ́kọ táyé wọn ti dá rárá kò tí ì dá rárá. tí a bá wo arúgbó mi lẹ̀ báyìí ẹ̀ tí wọ́n pe àfikún mọ́ dàgbà ní òfin nísẹ̀sìn. Allahu akbar. ọkọ̀ dájú ràn wọ́n. wọ́n rán ẹni sẹ́ ẹrú ẹ̀ sì ń jẹ bí ẹrú ó kù bẹ́ẹ̀ sì lálùbáríkà. Allahu akbar. ọmọ mi kókàn mú oògùn fún yẹn fa wọn kàn ń wọ aṣọ funfun nífa kò mọ̀ mọ́ ń pa máa ń pa. tí ń halẹ̀ ńlẹ̀ wọn tó kẹ́ nọ́ọ̀sì kò mọ̀ mọ́ ń kankan kódà kò dóògùn mọ̀. dóògùn mọ̀. fil alamina wa àwọn ni nọ́ọ̀sì àwọn tí ń sí bàrà àdílẹ̀ gbogbo aṣọ wọn tó rí rẹ̀ abẹ́ lọ polówó ara wọn ṣàṣẹ́wó. àbí ẹni ọ̀rọ̀ robo. àwọn làwọn doctors wa gbà nísìn wọ́n gbà nísìn. ọmọ tí wọn bẹ̀rù èpè. tí mo bẹ̀rù èpè. àti mo kẹ́kọ̀ọ́ yanjú. gòsì akọ wọn ò lè gbẹnu tó kẹ́kọ̀ọ́ yanjú torí wọn lè san sálárì wọn. bẹ́ẹ̀ni ansa. àwọn ọmọ tí wọn kàn he nǹkan kan kásáré kọ ẹ kódà èmi ò máa kò lè sì fúnpa yóò dá ọ lápá ni. yóò dán ọ lápá ni. wa muslihun wa mujaddidun. tó o bá tọ́ ní kó yẹ ẹ̀jẹ̀ rẹ o tó bá pọ́ǹtì àtàgbàkú rẹ báyìí kò ní santọ́ ikú èmi san. ọ̀rọ̀ pé èso ni wọ́n fi gún ọ ní. tallahi anta la rahmatun wa sakinatun. ọmọ tí wọn fún ní 13,000 bẹ́ẹ̀ni 12,500. 2,500 àwọn ni ó wá láyìn tí yóò máa fún ọ ní àbá ẹni ọmọ lò ó. kí ni jẹ́ láyìn ó tó fẹ́ fún ọmọ ọdún kan àbọ̀ ní láyìn ní láì. ọmọ màá sọkún pé ó mọ̀ dára ọmọ dáràn. sẹ́jẹ̀ lẹ́wọ̀n ni abẹ́ fẹ́ pa mí ọbẹ̀ fẹ́ pa mí apáta máa so kíní mọ́ yànjẹ́ sì mọ́ wọ̀n. kò ní nà mọ́ ni. Allah. ẹ̀yin náà á sọ tí lálẹ́ yìí ẹ̀yin náà ó dáhùn. á sọ tí asọ̀tín. á sọ tí asọ̀tín. àti gbogbo ẹ̀yin ológun àdúgbò tẹ́ǹtẹ́ ògùn fọmọ ọlọ́mọ tẹ́ fẹ́ yí yẹn lórí ẹ̀fẹ̀ yíyan lórí. kẹ́ máa gbọ́ níbi ẹwà bó lọ wí jèrè. la rahmatun wa sakinatun. ẹ wá ara oògùn orí fífọ́ ẹsẹ̀ ríro mọ́ àfọ̀gùn dìgbò bẹ́ẹ̀ni. dìgbò lùgì dìgbòlugi. pé àwọn ọmọ aráàlú tí wọ́n sẹ́mi lọ tó ń sẹ́mi lọ. ẹ wá ń yọ̀ ẹ̀ ń yọ̀. pé ẹ ń ba yí ọmọ kan jẹ́ láti fi tọ́ ọmọ yín jẹ́ ọmọ sẹ́sùn ní ké. yókè. fil alamina wa muslihun wa mujaddidun. àwa la fi dúpẹ́ fún àwọn òbí wa bẹ́ẹ̀ni à ń dúpẹ́. à ń dúpẹ́. wọn ò tajà yẹ̀pẹ̀ àgbowó òkúta àgbowó òkúta. jẹ̀mọ́ ìgbà wo lẹ̀sán fi ké ìgbà onífínké. ìgbà wo lẹ̀sán fi ké ìgbà oníwọ̀nfínké. gbogbo ẹ̀tẹ́lẹ̀ ń tà tẹ́ ẹ̀ tà tó dáa mọ́. ẹ̀ta tó dáa mọ́. tallahi anta la rahmatun wa sakinatun. tí màá ti sọ wá ṣe mẹ́wẹ́ yìí mọ́ ẹ má wẹ̀yìn mọ́. ní àyín wọn ò tí ì bí ẹlòmíì tó fi bẹ̀rẹ̀ wá sí. wàláì. ǹdọ́tà àti ẹ̀ nísan lọ́rùn à ń sòdodo ká tó wíṣìn tọ́lọ́run ti parí gbogbo rẹ̀. alhamdulillah. fil alamina. ní àyín ní àyín. ọlọ́run mọ̀ tá a ti fẹnu bà tí ò níye tí ò níye. àní wọ́n ń ba ayé jẹ́ kò sí àánú mọ́ Kò sí àánú mọ́. ẹni tí ń ta ìtàkùtà fọmọ ọlọ́mọ tó bá lójú àánú kó tà fọmọ tiẹ̀ kárí. kódà fọmọ tiẹ̀ náà. kọmọ rẹ ó gan bí igi lójú rẹ. ó yẹ kó máa rò pé kí ló fẹ́ rà ìyá kan ló bí wọ̀nyí ò gbọ́dọ̀ sórí ibú ọ̀gbọ̀rọ̀ sórí ibú. ò gbọ́dọ̀ sórí ibú ọ̀gbọ̀rọ̀ sórí ibú. ìwọ ò ní tà fún ọ. ò ní tà fún ọ. wa muslihun wa mujaddidun.
tajà sáà náà lójú àánú mọ́ tọ́pìkì kan ní tàn doctors wọ̀nyẹn ń ráàyè fún wọn dáadáa odidi ọjọ́ kan níbi sọ̀rọ̀ wọn. odidi ọjọ́ kan lọ́rọ̀ wọn. èèyàn ṣe fi iná fóònù sí operation. iná fóònù fa. ó wàá fẹnu gbà mú ẹnu. ṣé owó náà fóònù ni ó gbà. ọmọ ẹjọ fẹ́ gbọ́mọ jáde níkùn rẹ̀ àwọn àlọ ra torchlight ní lọ́dọ̀ sẹ̀rú fún mi ní bátìrì mẹ́ta. fil alamina wa. ọmọ kéèké tí o ga tó ti wà ẹ̀ta ọmọ náà fẹ́ gbé jáde wọ́n dùn ní fún ni. Allahu Akbar. ohun tí o jẹ́ lómi ọ̀rọ̀ máa bímọ lónìí níbi àgbọ̀mọ jáde náà ti rẹ̀ tí o yẹ kí wọ́n rẹ̀ lára rẹ̀. gbogbo ọmọ tí o mọ sẹ́ni ẹ kó sọ́dọ̀ lẹ́yìn oge kí wọ́n máa rùn bí kábàdì. wa muslihun wa mujaddidu. bàbá ẹni tí sẹ́ bá kala iṣẹ́ múra nọ́ọ̀sì wa tó ya ó ya kílápàtì gbogbo rádaràdà jàǹbákì ẹ̀dá kunlẹ̀ tó fẹ́ lọ ṣe iṣẹ́ ìyá àgbàlagbà tí ń sọ yìí tí wọ́n lọ darí abu nígbà tí wọ́n lẹ́nu iṣẹ́ kò sóge wọ́n sì múra nísìnyí ni lẹ́yìn tí wọ́n ní kámpọ́ọ̀sì yìí kò yányán. àwọn tí ò kọ́ṣẹ́ mọṣẹ́ gbogbo bí skul tẹ́ni wọn lọ náà sí náà lọ sí lọ́hùn. nǹkan kan náà ni a dá mọ̀ èyí tí wọ́n fi wọn bóyá bá lóyún. fil alamina wa muslihun wa mujaddidu. ẹ̀yin ọ̀gá wọn nílé ìwé ń bàbá ń ṣe mítìnì ẹ má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọmọ tó wá fèlì ẹ̀ torí ẹ̀mí tẹ́ ẹ bá kọ́ ṣe mẹkáníìkì tí ń tọ́ kọ́ ṣe tó bá ba bíréèkì jẹ́ yóò rà mí tó bá ba gíà jẹ́ yóò rà mí ẹ gbọ́ àmọ́ bẹ́ẹ̀ bá fi lè ba ẹ̀mí jẹ́ kò láàrọ̀ àwọn bíbù yìí ń ba ẹ̀mí jẹ́ wọ́n ń ba ẹ̀mí jẹ́ wọ́n ti sílé ọmọ ẹlòmíì rán kò lè bí ọmọ mọ́. Allahu Akbar. fil alamina. lọ́dọ̀ tí èkó bẹ̀ ṣe dókítà lọ́mùtí ẹ tó fẹ́ lọ sí sí abẹ tó kọ́ gba ìgò mẹ́fà ọmọ sọ ma ní ọrùn mọ̀lẹ́gbọ́ bẹ̀ sí. wa muslihun wa mujaddidu. ọrùn mọ̀lẹ́fẹ́ dù ikùn mọ̀lẹ́rùkọ́ ẹ fẹ́ là àní tó ọrùn ikùn kábọ̀ jèrè àní kó sá ti lọ. fil alamin. dókítà ṣe máa ṣiṣẹ́ yẹn ẹsẹ̀ gé bó lè yẹn fi pa bo ní ẹrẹ́ dànù. kò sí àánú mọ́ lára àwọn pípù yẹn n tẹ́lẹ̀ omi ìgbé lọ sí hospital kò ju nǹkan tí ó ná 5,000 sí lọ wọ́n sọ di millions mọ́ lọ́wọ́. Allahu Akbar. ṣé wọ́n ń gbọ́ yìí náà. Akramakumullah. àwọn sẹ̀sẹ̀ wọn afẹnu bà wọ́n nísìn. fil alamina. àti pé kí náà ń pè ní hospital gan. kí náà ń pè ní ilé ìwòsàn. ẹlòmíì kódà kò ṣe sílì bẹ́ẹ̀ ibi títí máa dún èèyàn lọ́rùn kò bí ilé ìwẹ̀ ni yóò kàn wá kinní kan bí ìgbà tí wọ́n bá máa pa àwọn alápàtà ń pa ẹran o ibẹ̀ ní ògbódìdí géńdé tí wọ́n sì la ìtàn rẹ̀ já ìṣúṣẹ̀ sínú kò sí pa jàǹkáwọ̀ bí tí yẹn ti lè gbé àrùn lọlé. wa muslihun wa mujaddidu. ẹ̀yin dókítà ńlẹ̀ ń gbọ́n ẹ lọ ṣe mítìnì ẹ̀ kàn báyìí ló kọjẹ́ nǹkan báyìí ló kọjá alùmọ́gàjì náà mọ̀ kó kálá ràárọ̀ yóò fi kíní kọ́rùn yìí irọ́ kò sí máa ń pa. wọ́n máa kíní burúkú kíní alùmọ́gàjì tí wọ́n fi ń gé kaná lọ́jà lẹ́nu èyí ni wàá máa kó káàkiri. kò wá lóko méjì dókítà wà níyà dókítà wo ni ń pè ọ́ kí ló lé dókítà. àbí lórí kíni. kí ló mọ̀. àtàtà kẹ́kọ̀ọ́ sẹ́yìn fẹ́ ṣe máa ta oògùn nílé wọn náà máa pẹ̀lú dókítà ń wá ń dáhùn ṣé dókítà ni. ṣé dókítà ni ọ tí wọn náà ń dáhùn. ṣé pharmacist ni gbogbo àti ẹni náà ń ta oògùn wọ̀nyí ta ló kọ gan. ta ló kọ. akẹ́lọ́ náà kàn fún wa ní líìsì lásán
yóò kàn mú kan mọ́ kan sá máa lò papọ̀ bíi méjìlá ìkan ò bá mú ìkan ò bá mú bí fún wọn ṣe rẹ́nu. bẹ́ẹ̀ni àwọn aláṣà pé. èyí jẹ yìí ò jẹ ẹ dákun lórí nǹkan ẹ̀mí bàbá wọ́n ṣe é ṣe èyí jẹ yìí ò jẹ tí ò bá jẹ máa ń kọ́sẹ́ mi ò ní bọ́. yóò bọ̀. fil alamina. mo dé mọ́ lálẹ́ àmú tọ́pìkì lójú sẹ́ni. wa muslihun wa mujaddidu. abẹ́ ẹ̀gbọ́n tí mo wí ni ẹni tí ó sì sí abẹ́ kó gba gúdà méje. àwa ni ìtàmọ̀lẹ́ ń dùn ó wá gbọ́ bẹ̀ sí lọ́rùn. apẹ́ndísì mọ̀ ni ó ní àletọ̀run náà ṣe alára ya dìde ní tí ń ṣe mí kọ́. fil alamina. jama ẹbí mi ń tọ́pìkì yẹn ọlọ́mọ tún wá sọ pé kù ní sọ̀rọ̀ a tún mú ọjọ́ fún nínú àwẹ̀ ẹ ti fàyè sùá ó tó ẹ padà sílé ìwé bàbá mọ̀ wí. fil alamina. wa muslihun wa mujaddidu. bàbá ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọlọ́run fẹ́ ká pé a túbà because gbogbo nǹkan ti kọlura wọn nísìn kò sẹ́ni tí o fẹ́ ṣẹ̀ mọ́ báyìí àwọn kan gbé bọ̀ wọ́n fi ń pààyàn àwọn kan náà ń fọ̀bẹ́ pààyàn àwọn kan náà ń fabẹ́rẹ́ pààyàn àwọn kan pààyàn bí kí wọ́n gbalẹ̀ ńlẹ̀ lójijì kí wọ́n kú kílẹ̀ tó mọ́ àwọn kan pààyàn bá náà kálukú sá ń da yéérú lọ àwọn alágbára ń ba yé jẹ́ lọ wọn ò kù láwa tí wọ́n ń darí mọ́. fil alamina wa muslihun wa mujaddidu. bẹ́ẹ̀ sì ni ọlọ́run sì ń sànù a'udhu billahi gbé fọ́gà yín. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. wa inni lagafarun liman taba wa amana wa amila salihan thumma ihtada. olólèmi mẹ́rin ní fa mẹ́rin ní olólèmi ọba tí máa forí jì ẹ tó bá lè ronú kúwàdà tó túbá gbogbo bẹ́yẹn ti ń kú tó yìí náà àwọn tí ń saburú tún ṣe tiẹ̀ lọ náà ni. ṣebí kìíní kan ló yẹ kó mú yẹn láti kóra ti pé ọlọ́run kìíní yìí máa pọ̀ bàbá nǹkan máa pọ̀ fà. èmi ò tiẹ̀ mọ́ o nígbà tí wọ́n kí ẹyẹ tó wà láwùjọ kan máa sábò alẹ́ mo ní sẹ́ wọ́n fò ní. gbogbo bí tí wọ́n gbà kọjá oríkùsù wọn ni. wọ́n yà dúró kọ́mọ́ tọ́kú lọ fúnra wọn. wa inni lagafarun liman taba. gbogbo bí tá àti ẹ̀gbọ́n kí nǹkan ṣe rí. wa amana wa amila salihan thumma ihtada. ọlọ́sìn láfararọ́ tó pọ̀. anabi Ibrahim. aleyhi salatu wa salam. ọlọ́run máa mú un lọ sánmà. kò pọ́nà anabi ọlọ́run tó lò mẹ́mi wọn lọ. ẹ gbọ́ gbogbo ọlá tí ń bẹ ní sánmà àti ìrọ̀lá fi hàn anabi Ibrahim. ajé orí. bàbá ó wá lọ sánmà. njọ́ kan ọlọ́run wá sí gàgá. ó wá ra àwọn ẹrú ọlọ́run tí ń balẹ̀ jẹ́ ó ní ọlọ́run bá ń pa wọ́n yìí wọ́n sì kú lẹ́ẹ̀kan náà. ọlọ́run bá tún sí apá bí hàn ó ní bá rún wọn wọ́n tún rún ọlọ́run tún sí apá bí hàn ó ní bá ń pọ́n ọlọ́run ló tó ẹrú mi ní hàn ọlọ́run ọlọ́run lẹ́rú mi ni wọ́n. ìwọ ló dàbí kọ́ ọmọ pọ́nrún bá ń fẹ́ pa wọ́n rùn.
ẹ̀wọ̀ ọdún ọlọ́run nígbà míì nǹkan tó ló pàlú mi rẹ̀ wọ́n ti máa ṣẹ̀ lẹ́yìn 500 years èmi lẹ́yìn 200 ọlọ́run ní tí ì ṣe ń pa. ní tí ì ṣe ń pa yóò sì máa wò wọ́n ràn. bí ibà ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run ń wò wá pé ẹ fẹ́ túbá náà ọlọ́run ní tí ì fi pa wọ́n rẹ́ ni pé bóyá wọ́n túbá àbí kí n bí ẹni tí ó máa túbá lẹ́yìn wọn àbí kí wọ́n bí ẹni tí ó máa túbá tí n bá pa wọ́n rẹ́ wọn ò ní bí àfà tọ́lọ̀ bá ti pa bàbá àwọn míì rẹ ni wọn ò ní bí àfà fún tí bàbá ẹlòmíì ti dánwò kó tó wá bí àfà òmùtí olè dánàdánà ọlọ́run tó ìwọ lọ wáyé bẹ́ẹ̀ bí ẹni tí ó mọ̀ tá a yé sí. wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma tada. tó bá túbá ọ ní ìgbàgbọ́ sọ́lọ́ iṣẹ́ ọwọ́ rẹ ó dáa ọ tún wá tẹ̀lé ọ̀nà àwọn tí wọ́n bá mọ̀nà àwọn lọ́ọ́ tẹ̀lé àwọn alimuhotadun tó mọ̀ tẹ̀dánù èlò dọ́nà máa fi kọ́ tẹ̀lé ni ó mọ̀nà ọ wá tẹ̀lé ẹ̀gbọ́ mẹ́rin ni àtàwọ̀bà wa amana ọgbọ̀lọ́ngbọ̀ iman nìyẹn wa amila salihan al-amalu salih. ثم اهتدى suluku sabili man ihtada al-muhtadun ká tẹ̀lé ọ̀nà àwọn kíni ọ̀nà àwọn tí a mọ̀nà àwọn ni a tẹ̀lé tiẹ̀ àwọn ni a tẹ̀lé tiẹ̀ anabi Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ti ní máa pa wọ́n rẹ́ ẹ wọ ọlọ́run tí ò fẹ́ pa wọ́n rẹ́ ẹ̀dá wa ń para wọ́n rẹ́ lónìí. Allahu Akbar. gbọ́ mi tó ń tẹ̀sẹ̀ wa ló fẹ́ ṣe kí ni ẹ̀dá wa ń para wọn rẹ lónìí. wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma ihtada. jama ẹ̀dá mi ló dáadáa. anabi Ibrahim aleyhi salatu wassalam nígbà tí ọlọ́run wá sọ fún un ọlọ́run níwọ̀ Ibrahim wọ́n ti ní pa àwọn ẹrú mi rẹ́ ó ṣe dáadáa ó ti sẹ̀mí báwọn káfíìrì dambak ẹ̀ṣẹ̀ tó sẹ̀mí lọ ṣàfọ̀mọ́ rẹ lọ parakun mi iye báyìí sì ni ó pa ọlọ́run ní kò tí ì gbé lọ fún ẹsẹ̀ rẹ mọ́ lọ pa màálù ó tún pa ọlọ́run ní kò tí ì gbé lọ pa àgbò ọlọ́run ní kò tí ì gbé wọ́n sì ní nǹkan àyàn rẹ ọba tí ìwọ àfa àtọ́mọ̀ ìjọ àlámà àlíkè àlí gbogbo ayé lọ́ọ́ parẹ́ tán ni. wa inni lagafaru liman taba. lọ́wọ́ àlíkè àlí àdúrà sọlọ ń pa àwọn ọ̀rẹ́ rẹ̀ síbọ̀tọ̀ lọ́ọ̀nì wọn náà. wa amana wa amila salihan thumma ihtada. ọlọ́wọ́ ló dáa tí mo fẹ́ ni pé lọ́fọwọ́ rẹ pa ọmọ rẹ. Allahu Akbar. Allahu Akbar. ọwọ́ rẹ kọ́ ìpọ́ ọmọ rẹ. ojú àná Ibrahim wa kóró. gbàtó wa mú ọ̀bẹ ní wọ ọlọ́run ìdùnnú mi lọ ní kí n pa yìí ọlọ́run ní bẹ́ẹ̀ lórí ọmọ rẹ lọ́ọ́ lè pa yìí wọ́n ṣe ní kí n máa pa àwọn ẹrú mi. Allahu Akbar. òrùkú mi kì í ṣe ọwọ́ mi máa bàjẹ́ ni àwọn ẹrú mi ni wọ́n. àánú ọlọ́mọ pọ̀ lórí wa. wa inni lagafaru liman taba. wa amana wa amila salihan thumma ihtada. bàbá kí wọ́n ló fà parun fún wa ọlọ́run kò là wá ní lálẹ́ yìí. àmín. nǹkan ti dé. wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀. malikun kadhab. ọba adarí lè mọ́mù kankan tá a bá jẹ́ ọlọ́lá tó bá ti lè jẹ́ òpùrọ́ tí wọ́n fi ẹ̀rọ sí ayé ọlọ́run ní parun ò ní kúrò láàrin wọn. Allahu Akbar.
ọlọ́run àwọn ẹ̀mí ò ní kí hàn ò ní ṣe máa wọlé máa rọra kódà tó bá fara kàn wọ́n mo lè bínú sí i. àárín wọn là ń gbé lónìí. àárín wọn là ń gbé lénìí. kódà ọlọ́run ò ní sí ẹ̀dẹ̀ fún wọn. ọlọ́run ò ní sẹ̀dẹ̀ fún wọn. o sì ní wọn pẹ̀lú àìlọ́ rahama o ní fojú kẹ wù wọn. ojú kẹ ò ní fi wò wọn. ẹ wá já máa kà á. ẹ já máa kà á. èwo ni sọ́kù rọmọ lónìí gbogbo tẹ́lá wọn ṣe èwo ni ẹ ṣe. èwo náà ṣe. èwo náà ṣe. gbogbo àti adékun aláṣẹ ń da yẹrú lónìí. ń da yẹrú lénìí. èwo ló sọ pé òun ó bá ayé jẹ́ kó tó débẹ̀. kó tó débẹ̀. ẹjọ́ sí wọ́n ń tẹ̀lé mi. èwo ni wọn ló pé tó ń bá débẹ̀ àwọn máa fara ní ẹ̀ ní nísìnyí ó ń dà. ó ń dà ó ń dà. وعمل صالحا ثم اهتدى وعمل صالحا ثم اهتدى. jama Naam. zina ìparun ni ìparun ni. kátì ẹ̀ tó wá sọ sheikhun zani àgbàlagbà àwọn àgbàlagbà wá yé ní sìnà àwọn àgbàlagbà wá yé ní sìnà sìnà gangan fúnra orí ibú ni kò sẹ́ni ó ṣe tí ó sóríire àti àwọn àgbà àwọn ọ̀dọ́ tá ni wọ́n tù bá kí ni tẹ̀yìn àgbà tẹ̀ ti ń kú lọ àsìkò tó yẹ kẹ́tì ẹ̀ mọ́ sórí ibú mọ́lẹ́ wá lọ gbígbó orí ibú àtàwọn ṣe àwọn obìnrin àgbàlagbà obìnrin tí ń ṣe sìnà kò ní mi tẹ́yìn ó dàgbà dé kó tó má kun àtíkè mọ́ kó tó má kun kùnkùn sojú mọ́ àdọ́gbọ́n ṣe sìnà ni kí lọ́kọ rẹ lè ṣe fún ọmọ tó ọlọ́run tún rọ́ tọmọ ọmọ rẹ fi dọ́ ọmọ oníṣẹ́ girama ni wọ́n lò ní masquerade ni òjújú ni girama òjújú ni. tẹ́yẹ̀ bá ní kàn sí láyé ó níbi tó gé mọ̀ wọ gíní kó sẹ́sì ara ló tọ́jú èwo lójú tẹ̀ ń dá sìn lọ́tọ̀ báyìí kan bá wí ní ìsìn ní àlàjú sójúlé làwa nù àbójú dídì ìwọ ìyàtọ̀ ti lé ní 70 tí a fẹ́ tún fẹ́ lẹ kíní mọ́ lójú rẹ̀ kíní burúkú wáípà ńgbà tí kíní bọ́ sínú ẹyin ojú rẹ̀ sọ orójú yàmọ́dọ̀ ni. lójú tó ti lẹ tẹ́lẹ̀. ojú tó ti lẹ ní akányìn sí lónìí ń ta mí o kò mọlé lọ́ọ́ bí ìyàwó ọmọ yẹ níjọ́ náà ẹ dákun ẹ tún ọmọ náà mí ní títí tí ń serú ẹ àkísà ni ẹ wá wọ̀ ojú nìkan náà da nǹkan bò wọn orí tó dá wọ̀ sára ẹ ń sì ná ara pàìpàì. ojú ẹlòmíì lẹ́ẹ̀pẹ́ fáìn tẹ́lẹ̀ owó lòlòkulò ẹwẹ́sẹ̀ rẹ̀ gbogbo ẹ ló ti fàyà bí ipò kí o kọ́nà méjì gbóra ẹ̀ kó bóró kó jọyàn àgbàlagbé ń sì ná ètò tó dáyé ní ìsìn tẹ̀ mójútó tẹ̀ sì gbọ́dọ̀ mójútó náà ìyá kan bẹ̀ tó yẹ kó lọ tẹpá mọ́sẹ́ àti wá yanra wọn wọ́n á pọ̀ lóde wọ́n á pọ̀ ìwọ làwa dúró dé wọ́n máa mówó láyé ọkùnrin bàbá yín kọ́ wọ́n ti wá pọ̀ báwọn gbogbo òde ní ìsìn wọ́n wà lọ́rọ́ díẹ̀ nù ọ̀nà ọkọ̀ tani nǹkan máa ṣe ní Nàìjíríà tó ní owó tẹ gbà ní ìjẹta kí lẹ fi ṣe ẹ wá sọ báárà díṣẹ́ lójoojúmọ́ ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ ọmọdé tí wọ́n mú ọwọ́ kọ̀ọ̀rọ̀ pé mọ̀sẹ̀ kìnnì ká lọ ọ̀ní tó lè dowó kìnnì kan dowó ká fún ní 5,000 ní wọ́n ń sunkún pé mo mà ti dàgbà dàgbà orí ibùdó fẹ́ ṣe lọ sí o. wáyé ní lágàfàrù liman tábà. àgbàlagbà ẹ kú òǹlé ẹ wá ń ṣèrégbè àtàgbàlagbà ọkùnrin ètò yẹ kó máa ṣe tẹ̀sùbá kó bọ́lọ̀ ńláyọ̀ bọ́lọ̀ bá ní ó yá kó máa lọ alẹ́ wàá bá wọn ń gbé rìn ní agúnmu òfò ìgbà àkọ àbí kí lẹ́ ń pè àgbà àkọ. àgbàlagbà yóò wá máa rán yẹn ẹ bá ra pẹ́ lórí ẹ̀ wá gbọ́dọ̀ tó fẹ́ pẹ́ ọ̀pẹ́ nu orí ibù
Allahu Akbar. àwọn amúwà tọmọdé àwọn ohùwọ ní igi ọmọ inú rẹ àwọn sọ fún ọmọ kí ni ẹ ṣe fún ọ àní wọ́n sùn léyìn èèyàn ọmọ kékeré. Wa inni lagafaru liman taba. gbàtà wọ́n sùn yọ kí ni ẹ ṣe àní kòkòrò wà rìn lára mi. Wa amana àgbàlagbà. wa amila salihan. kódà gbogbo ẹni tí ẹ bá bí ọmọ kékèké bàbá tí wọ́n rán búrẹ́dì ẹ má jọmọ yín ó lọ mọ́ kórè títì kó lọ ra nǹkan rẹ child abuse ni wọ́n ń sọmọ balabala ó ti làgùn mu ààrẹ ti kọjá géèjì yóò àmọ́ ọmọ kékeré ọmọ tí ò tí ì dán pàmò yóò wá gbé lórí ìtàn wo ní gbélé wọ́n kún àárín wa ẹ̀yin obìnrin sì máa ń pa bàbá wọn friendly kò sọ́mọ tí ò lè bá sí é kí ni bọ́mọ rẹ̀ sí é fún àwọn ọmọ tí ò tí ì ní pa làwọn sì lẹ̀ máyà àtẹ̀yìn sí sí ibú gbogbo ọmọ kékeré lẹ́ ń pè lọ́kọ yín yóò máa fọ́ tọ́ lábẹ́ ọ̀rẹ́ ọmọ rẹ̀ wọ́n ti dá nǹkan mọ́ dànpá mọ́. Wa inni lagafaru liman taba wa amana. àwọn lọ ìwọ tó ti dànpá mọ́ tá ti ń gbé ọ sáyà. Wa amila salihan. wọ́n kọ́ àdúgbò báyìí ní ṣe wọ́n láyé ó tòrò gbogbo ọmọge wọ́n fi àyà wọ́n fi ń pọ́n eyín fọmọ kékèké n kò sí kó ti di bárakú bí wọ́n rẹ́ni fa wọ́n fa nǹkan wọn. Thumma tada. gbogbo tó jẹ́ nǹkan tá a bá lọ́jọ́ alẹ́ tó jẹ́ nǹkan adùn ẹ ti yòrò ẹ̀ tán. ẹni bá fẹ́ ní ìsìn ó sì fẹ́ sinagba ayé kan bó láti ránú Ọlọ́run bó láti rí wọn náà fẹ́ ṣàdúrà jọ wọn náà ẹ̀pọ̀n ọmọ kí ó tì mú obìnrin a gbọ́dọ̀ pẹ̀lú yín ní tíra gbẹ̀yìn kò lè jẹ́ yín wọn sàlámù alẹ́kùn ọ̀bàlẹ̀ jẹ̀ náà kàn fún ọ ní etí. Wa inni lagafaru liman taba. kò sí nǹkan tá a fi ń fẹ́ ra fóònù ńláńlá ẹ fẹ́ jayé tẹ̀ ẹ̀ tí ì jẹ tó yẹ kẹ́ jẹ lọ́jọ́ alẹ́ lẹ́fí ń dààmú kí ni ń wá kí ni ṣì ní yunifásitì ẹ̀ sí ń pa kí ni fi fóònù ńláńlá sí ẹ dáadáa ẹ ní dúró ní kíláàsì ẹ mọ káàkiri lẹ́yìn àgẹ́nà lé ẹ mọ tẹ fóònù ká kí lẹ̀ ń tẹ̀ ká tíra làwa ń tẹ̀ ẹjọ́ náà láyé fi ń tẹ̀ wá káàkiri ayé lónìí. Allahu Akbar. àwọn bàbá yín náà sì jẹ̀bi wọn rówó ra tíra fún yín ṣùgbọ́n wọn ra fóònù lówó iye fún yín. àwọn bàbá yín tọ́pọ̀lọpọ̀ mọ́ tó kàn ẹ ní tíra ẹ sanwó lé kéwù àmọ́ lè ra fóònù fún yín kí wọ́n fi ṣèṣekúṣe. ẹ jíṣẹ́ ń lé pé tí mo sọ nù. Wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma tada. kódà mọ́ mi kàn bẹ́ẹ̀ tún ṣe pé ó tún ti kàwé jábà ẹ̀ mo sì máa ra mo tún ti yí padà lórí tiẹ̀ mo tún ti fọdún mẹ́ta kún ọ̀tún ti fóònù lò wọ́n á gbígbó wájú ìdí ọ̀tí yà á kọrí bẹ́ẹ̀ ṣe tírẹ̀nì àwa nu àwọn òsì aṣọ burúkú bá lé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ kó fẹ́ ṣe pé ọlọ́wọ́ fọmọ tọ́ ni kì í ṣe ká gbé fóònù olówó iyebíye fún yóò báyé jẹ́ fóònù táwọn òrí lò tá a fi dè yẹn sẹ́sì ni a approve pa lówó ni orí fóònù orí láì mú wa a ní láàrí kọjá gbogbo yẹn èló ní ta fóònù. sẹ́wèé ni a fi ń kà lónìí mọ́. irọ́ ni kò sí fàárí bí ká gbé nǹkan lówó iyebíye fọmọ kékeré nígbà tẹ́ wọ góòlù fẹ́rẹ́ dẹ̀ ni orí àtà náà ni ó gbé lọ. Wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma tada. bàbá lára burú ìtúwání tàtúlẹ̀ ń tàn fakirun muqtalun ailun mutakabirun
olòṣì tó wá fẹ́ràn fáàrí olòṣì tó nígbéraga ó tún ti kọ́ àwùjọ wa nísìnyí èyí náà kúnnú jẹ́jẹ́ kọ́ lọ́ọ́ máa bínú ẹ̀yin olòṣì tó wá nígbéraga àní wá mi jẹ́ lọ́ba mi ra bọ́ọ̀lì mẹ́ta wá ẹni tí ó bùn lówó ní tó halẹ̀ mọ́ olòṣì ẹ̀yin ọ̀dọ́ iṣẹ́ ni ẹ lọ ṣe ẹni tẹ́ ń pè lólòṣì ẹ̀ mọ́ kò ní wúlò fún ìyá àti bàbá kò ní wúlò fọ́kọ kò ní wúlò fún ìyàwó kò ní wúlò fọ́mọ gbogbo ṣòkòtò tó ń yá káàkiri olòṣì ni ọ́ olòṣì àlùbákìrù ṣẹ́yinú ìwọ tó ń gbá yí àbùkù tó mọ̀ láàárọ̀ wọn ra kókó rẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ ni lọ́sàn-án ilé bankú ọmọ sọ́yàn tí ó wọlé ni tí ó ra tiẹ̀ pọ̀ lálẹ́ wọ́n tún lọ tòkóńbì kí wọ́n tún ṣe tiẹ̀ pọ̀ ní òlọ́ tó dá ayé ṣe wọ́n gbọ́ ẹtì kékeré wa yẹn òsì láàyò ẹ̀ wá ń bímọ ìyàwó wa ń tọ́ mọ àwọn èmi fowó ọbẹ̀ lẹ̀ orí ibú ti bọ̀. nǹkan wà tí sí ọ. sẹ́ńgbọ́ ọ̀dọ́ tí ma fẹ́ dolo sí ní èjì lọ ti ṣiṣẹ́ mọ́. lọ́jọ́ orí yìí. bàbá lẹ́nìkan sọ fún ń jẹgbẹ́ ẹnìkan sọ fún mi lónìí ó ní ìwà ìmọ̀ ẹ ti dípò kẹ́ máa sinmi mo lé mi kí n fi èjì sinmi tọ́nà bá ní ká kọjá 90 ṣé n tún lè bá ń sinmi ní ìsìn ọ̀nà tí ní nàta kó tó di 90. Allahu Akbar. tá a kọjá rẹ bá náà. èjì téèyàn máa sinmi ẹ̀ mọ́ ẹni kiri ọmọ ò ti gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ọmọ ti fún ọ ló sálárì pé èmi máa fún yín ní 250 ṣé máa fún yín ní kíní báyìí èyí tí ń ṣòwò yóò ti ní gbogbo olùbọ́tẹ̀ máa jẹ mo máa gbé wá ọtí ìtọ́mọdé bíi kan lọ́n sinmi òsì ni ó lé ọ jáde. wa inni lagafarun liman taba. ẹ mọ̀ pé ńgbà tí bùkátà bá ti pọ̀ nǹkan kékeré a máa jọyàn lójú bí kéèyàn kọ́ bíi 2 bedroom flat yóò máa sakọ yóò fi tiwọ́ ẹnì kọ́rùn kò tí bí o ṣe làágùn náà yóò wá wọ níkà. àníbà sí ń ṣe inú ń bí wọn. ọlá ń bí wọn nínú ni bàbá ẹjọ́ mo dàgbà àti rí òtún kan yìí. yóò tún kàn yín. ẹ gbọ́ ọ̀sìpamọ̀ rẹ̀ mọ̀ fẹ́ yàwó bí wọ́n tiẹ̀ kọ́ lé tiẹ̀ bìkan ni wọ́n kọ́ fẹ́ sí. ẹ sí yẹn láti ibi lásùkì náà ti bẹ̀rẹ̀ sí ní yin báńgà nísì ẹ dákun bí ara ṣe ní àwọn èèyàn tó Nàìjíríà yìí àtúngbò kàkà níbi tí tẹ́sán ti wà lára àwọn èèyàn níbi táwọn èèyàn ti nísinmi ẹ̀ tún wá fẹ́ yin báńgà ẹ̀gbọ́n mi tẹlomi o ro pé akínní wọ̀nyẹn ni wọ́n dé jójòkó òun náà gba abẹ́ dẹ́kìnì rí kalẹ̀. wa inni lagafarun liman taba. ẹ̀yin ò lè mú un bá. wa amana wa amila salihan. òun kí ó débi wà ní bókìtì. abafu. ó kí ó débẹ̀. sínú ọyìn lọ́nà ni. wa inni lagafarun liman taba. àṣẹ òsì àwọn èèyàn wá fi òsì ẹ̀ fi gbéraga kún. gbogbo àwọn ìyá tọ́lọ̀ ń bá ní kórí bó ti rí fún yín. ẹ má jẹ́ yín òní kẹ́ máa kanra kẹ́ máa gbéraga ọmọ lágbájá ó fi fèrè ọkọ̀ kí mi wọ́n fi mú kíyàn nu mọ́tò fèrè náà máa tẹ̀. ó ti ní gbéraga jù ṣùgbọ́n òun sì tí ì ké ọnu ìwò tún lọ́rọ̀ àsọgbọnú tó ọmọ sọ lágbolé gbogbo ọ̀yá wa john tàtúnbá ẹjọ́ ń sọ kínní kan tó bá dá fọmọ tó wà ní bàbá mi o ọkọ mi o olówó orí arajọ wọn kún fún ẹ̀kọ́ olówó orí wa o wọn a máa dà pé gbogbo ọkùnrin adédébọ̀ sí i òsì ti jẹ́ wọn ṣáájú bẹ́ẹ̀ sì lè wo tó wọ́n là á kọ́ ọmọ lórí ni màmá rẹ̀ ń kọ́ ọyọwọ́. nǹkan wọ̀n sí ọ. gbogbo ìyá àgbààgbà ọmọ tí wọn bínú tó bá dáa fún wọn tó tán ni ìyá rẹ̀ mọ̀nàká alájì afẹ́ rí yín wọn wà tó mọ ọmọ tí wọn bínú wọn wà mọ kàrámà rẹ̀ inú wọn máa dùn pé yéé kódà ó kọjá kí wọn bá wí mọ́ wọn máa tún ẹ dá ẹ má
ṣe báwọn tòtíbọ̀ ti ń tọrọ jẹ́ tó ọ̀rọ̀ burúkú kókó lẹ́nu rẹ̀ ọkàn dúdú ọ̀sìlẹ̀ má tọrọ jẹ́ o ti wá lánìyàn pé tó bá yẹ dá fọmọ ó bá yẹ jẹ́ ọlọ́kàn tán ọmọdé lọ́fọ́ sí ni tó yà àwọn ẹ̀ má bá yí ìyá yín ti gbégidí ayé yín gbogbo ẹ̀dá tọkàn rẹ bá dúdú kì í yé ọmọ rẹ torí orí ibùtọ̀ onílọ́kàn kọ́ sí ọ̀rọ̀ àyè sí i òtí lọ́ọ̀ níjàrá àdúgbò gbádùn tó bá dá fọmọ rẹ ṣé náà ni ó dá fún mọ́ ẹ̀. àbí àǹfààní àbúkọ bọ́mọ rẹ. sọ́nà gbọ́ o. àbúkọ kó mọ́ lọ. wọ́n tún ní tatún ni o tó wà láàrin wa tí ò já gbádùn mọ́. bàyá halafun àwọn bẹ́ẹ̀ù ọjà títà bàyá tajà halafun tí ò lè má búra wàláyé tàlá wàláyé sísì ní jẹ lórí rẹ tiẹ̀ ti bàjẹ́. nǹkan mọ̀ sí ọ iye tí mo rà náà mo tà fún ọ. èyí òpùrọ́ burúkú yìí ara àwọn tí ò já yóò tó rò nù. ọ̀tajà ń jọ tajà owó lè pè tó ń bá jẹjú náírà márùn lọ kí gbogbo tó ní kó parun ọ̀rọ̀ pẹ́nu lásán lọ fi sọ bí ó ṣe rí lọ sọ̀hún. baba sáà ń communicate bí ó ṣe rí nù ẹ̀yin tajà bá a ṣe ní nǹkan tó wá rí náà a tún ti kó nǹkan pamọ́ wọ́n tún máa tà fún wa tó bá lọ wọ́n ìjàmọ́ ẹlòmíì kó nǹkan pamọ́ iná kan sẹ́ni ojú ọ̀rá gàdú wọn kò kóná. wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma ihtada. wa imamun jairu àti aṣáájú ẹ̀sìn tí ń ṣàbòsí tí ò dúró déédéé ẹni bí hàn wo tó kù bá kú kò ní lọ kírun àmọ́ jọjọ́ mẹ́jọ yóò wé láwàní yóò ní wọn tí ì dégbà fún so lọ wẹ̀ kú so kírun so gbẹ́sàárẹ̀ so dè náwó nìkan láàmú lọ ni a ní ṣe tẹ̀sìn mọ́ sọmọlẹ yẹn kọ oye fojú kòkó o yóò sá lọ kò sí lajà rí alẹ́ mi ni kò gún mi lọ́bẹ̀ munafiki ni ọ oye sasájú ẹ̀sìn dáadáa gbogbo obìnrin tó wá jà ládùúgbò ọ ni ń bínú ọkọ rẹ máa lọlé tiẹ̀ ń bá sọ̀rọ̀ akí àyà fún inú rẹ rọ yóò sì ké nǹkan fún náà ọmọ bí wọn ti kéwù ẹ ọmọ bí wọn ti kéwù ẹ sásájú ẹ̀sìn ní sá èyí mọ̀ dàrú ẹ̀yin lẹ́ bá ń bí tí ò dáa gbogbo agboolé tí ò tò rẹ̀ ẹ̀yin lẹ́ bá ń bẹ ẹ̀sìn wá dà lára ẹ̀yin bọ̀lẹ́ tí wá dá sáájú ẹ̀yin ẹni ẹ̀yin wọ̀nyí. ará àdúgbò kẹjọ wádọ̀ rẹ mọ́tò ọ̀rọ̀ òsòdodo rí bàbá àmọ́ kí mi èmi ó sòdodo fún ọ ntọ́rọ̀ mi lọ́rùn ní kí n sòdodo fún yẹn jọ́ kejì sàlámù alaykum mo ti wí tèmi àwọn tó bá mi máa gbé ẹjọ́ rí mi sáà ni mo sì mọ mọ̀lẹ́bí torijọ́ tí ń padì ọlọ́run ló kù tí ń bẹ̀rù ẹni tí o bá ṣe agbára rẹ̀ rí kò lè mọ ọlọ́run gbogbo rọ́tọ̀ ń pa ọ́ dọ́tọ́ lọ́n bá pa ọ́ lọ́mọ pọ̀ ní báríkì àmọ́ dáadáa. wa inni lagafaru liman taba wa amana wa amila salihan thumma ihtada. wa amirun musallatu àtàwọn aláṣẹ tí a máa jẹ gírímọ̀ǹkà tí a jẹ nípa tí a jẹ nípa tí a fẹ́ sọ̀rọ̀ àwọn dọ́lọ́hùn aláṣẹ jama mo sọ̀rọ̀ yẹn mo sọ lẹ́kọ̀ọ́ mo sọ ń bàdàn mo ní orí kan téèyàn tó lé ní 251 sọ ẹlòmíì tí máa ń bòde ìyẹn bí 500 ní yóò sọ nìkan lọ́tún lọ́sì ẹ dákun tó wá fi lè mú orí kan téèyàn 1000 sọ tí wọ́n sin lòde ta ni ń sún àyókù. kọ́ńbẹ́ntì gbogbo rẹ̀ sọ́rí ó tẹ̀ lónìkan.
ta ni ń tẹ̀lé ara yẹn yòókù ta ni ń tẹ̀lé ara yòókù o. ta ni ẹ dá mi lóhùn ẹ fi ẹlẹ̀ sí òhò. ìfẹ́lẹ̀ sí o. wa inni lagafaru liman taba ẹ ń tẹ wá nípa ṣe tí ò tẹ wá lọ́rùn. wa amana wa amila salihan. bàbá ẹ bá bẹ̀rù Ọlọ́run dáadáa ó kọ sí ìwà kan ní bíntín láyé. bíntín láyé. thumma ihtada. àwọn tó tún kún àgbákò yìí ẹ gbọ́ zutharwati bimali la yuaddi haqqallahi fihi olè tó ní láárí tí ò yọ tọ́lọ́hún kò bí owó rẹ̀ wọn ná síbi tó dùn wọ́n lọ wọ́n finance àwọn orí burúkú tẹ̀bárí ráyọ̀tì mi tó ṣẹlẹ̀ olówó kan ló gbowó kalẹ̀ bí ẹ gbà 250 million ẹ má jẹ́ lu onísìnmi o lè kì í ja àgbà kó bá ṣe lójú fìrí ẹ dákun kan gbowó kalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ìní sí pé àwọn ò ní jẹ́ kí ìlú ó sinmi wọ́n ní kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀. irinṣẹ́ tó ju tẹ̀sán lọ náà kò lè hàn lọ́wọ́. kí ni jẹ́ ta ni wọ́n gbowó kalẹ̀ wọ́n àti máa gbowó kalẹ̀ ní sẹ́fẹ̀ gbé kalẹ̀ nígbà wo ẹjọ́ fẹ́ dìbò ẹ rí ọmọ sagi sẹ́yìn. wọ́n ti wá fọ́n lówó pé bẹ́ẹ̀ ṣe ń jáde lọ afẹ́kẹ́ mú jẹ. ẹ tó bá ní ẹ má kọjá ẹ tẹ̀mọ́lẹ̀ nú ẹ̀jẹ̀ ṣebí tẹ́ ní kí wọ́n náwó sínú àwọn tára ní mẹ́mẹ́ rẹ́gẹ́dẹ́ o. bẹ́ẹ̀ni tí wọ́n yà sí yẹn. ìwọ tó bá lọ lé oúnjẹ nísìn àwọn tí máa lọ ní ọdún ní ẹ sọ o àwọn kan bẹ tí wọn dúró nírè títí wọn wá jẹun o yóò kàn dọ́gbọ́n súnmọ́ ní ẹ̀rọ tèmi náà mà. ìwọ ní sọ. ìwọ ní sọ o ẹ bá mi fi kún. kódà ní sí POS abẹ́ kí ni a máa gbà lẹ́nu kí ni ATM ẹ ṣọ́ra yín o gbogbo àwọn tó dùn ó wá gbowó tọwọ́ rẹ̀ náà fẹ́ gbà ọba ìgbà báyìí tọ́ gbà ju 5,000 ó kàn rọ́ sí ẹni ẹ dákun bó ṣe 250 owó sì tán gbogbo àtẹ̀yìn tó di táyì tẹ̀ ń wúrọ̀ irọ́ ni. tọba lórí ìlà tó ní ọmọ bọ̀ ọmọ wájú mi. má bọ̀ ó ṣáájò ni o ó fẹ́ wo iye tó gbà ni o. níbi náà nífa níbi tẹ́ bá lọ wo orí íńtánẹ́ẹ̀tì nísìn mo tún wá kún bẹ nísìn kálukú tó wá rí pé àwọn èèyàn wọ́n ti ń dààmú àwọn à ń kọ gbogbo oògùn tí ò dáa wọn ẹ lọ ipò ẹ̀gẹ́ ẹ kàn fún mi òròǹbó sí i bọ́ọ̀ báyìí lò ó. wa inni lagafaru liman taba. bàbá imú ọlọ́run. wa amana wa amila salihan. bàbá tabari ìtọ́jú tó kojú owó ni kí làwọn akábirú kan báwọn. kí làwọn káàkiri kí làwọn wà. nígbà kálukú rí pé òun lè lọ wájú mọ́ àwọn á padà sí ibi ọ̀rí báyìí. ní àárẹ̀ tó ṣẹlẹ̀ tó lé ní nǹkan 10 million wọ́n wà ní ọkàn wà lọ mú ìgbín wọ́n ti wá fọ́ wọ́n wà jẹ́ ní tútù báwọn. ẹ gbọ́ planzid ni nǹkan yarí nù plan tó kàn yẹn náà mú jáde ẹ má dandan kú dáwọ́ ẹ lọ sí check up o ẹ tó wọ́n yẹ ìwò kan máa ti ń ṣe yín o wọ́n bá máa ti ń ṣe yín ẹ bá gbé nǹkan lé yóò bà kẹjẹ lára rẹ ni. wa inni lagafaru liman taba. tẹ̀wádìí nǹkan mi tiẹ̀ tó jọ láì tí mú ọmọ kan ti kú. ibi tó wá dé dúró nù ìgbà ò káwó sàn mọ́. Nàìjíríà tẹ́ ti wá tọ́jú ọba Saudi rí. bẹ́ẹ̀ni ní 80s tó rẹ ọba Saudi Nàìjíríà ní ti tọ́jú ẹ̀ hospital wa mi ní ẹgbẹ́ wa tó níjọ́ náà kò lẹ́gbẹ́. wa amana. gbogbo wọn kúrọ́ tìlíndà tó sátẹ́gùn nù rẹ wọn kó ha ẹlòmíì nímú oxygen ni kò sí npa nínú rẹ̀ ìtẹ́ gbé kalẹ̀ oxygen sí ní dàtà ń tàn kalẹ̀ àbí nàkí ń rọ̀ nǹkan sí ni kò sí npa nínú ẹ̀ ní oxygen
àbí kí ni gbọ́ ọ̀rọ̀ nǹkan ni kò sí nǹkan náà èsì nǹkan náà rẹ̀. wọ́n bá ti dáàbò kú èèyàn rẹ nímú ẹ lọ́ máa ránṣọ ńlẹ̀ ẹ lọ́ máa ránṣọ ńlẹ̀ ẹ máa ṣe tó lẹ̀. ní oxygen tẹ̀ rí oxygen tẹ̀ rí hùn. wa amana wa amila salihan thumma tada. tẹ́wá di hospital mi ilé ìwòsàn mi. aláàárẹ̀ tó lé ní ọgọ́rùn-ún ẹnìkan ní ó máa lọ ní ó máa bọ̀ ẹnìkan. ẹ bá ń bí ẹnìkan tí ń lọ sí àárẹ̀ ọgọ́rùn-ún ló mọ̀. àbí tí gbogbo ẹ̀ ló mọ̀ yípo ni. tí ogun tí ń sìn ló mọ̀. ló mọ̀ tí gbogbo ẹ̀ ló mọ̀. wọ́n kàn try ní ẹ̀rọ ni pé ọ̀ya ẹlòmíì tẹ̀rí tí ń wú nínú tí ń wú ná. kò jẹ nǹkan kan èyí jẹ́ nǹkan kan. kì í ṣe pé wọ́n poison rẹ̀ bá nǹkan kékeré ló yọ ọ́fíìsì kan ló yọ ọ́ bá wọn kàn lọ àdírẹ́sì ẹ̀ ní tẹ̀bá ọdún àti ọmọ nǹpa rẹ̀ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dì mi fóun mi ṣe gbé fálà rẹ̀ ẹ̀rọ mi ara òkú tó sún bẹ́ẹ̀ sún síbẹ̀. téyìn ńlá pàápàá tó la pàápàá. tí wọ́n ní àdásẹ́lẹ̀ ẹni wòsàn ṣe máa dásẹ́lẹ̀ àbí. àwọn tá a lọ bá àtàlọ́ ẹ gbà wá ikú dé o ikúdé o. àwọn ní àdásẹ́lẹ̀ ọ̀nà dasẹ́lẹ̀. tó yẹ kó máa dásẹ́lẹ̀. so yẹ ká máa dasẹ́lẹ̀. àbí bẹ́ẹ̀ bá rí tọ́jú sí wọn dásẹ́lẹ̀ tí wọ́n dasẹ́lẹ̀. bó o lọ wí jìrì. wa amana wa amila salihan thumma tada. tó a tó bá síbi eléyìí Naam. àwọn alimun zalimun bi ilmi Allahu Akbar. àtàfà àtàfà tí ń fi ìmọ̀ rẹ̀ ṣàbòsí tí fi ń ṣàbòsí. tí ń ṣàbòsí ẹ gbọ́ mufarriqun lil jamaa tí ń fi ìmọ̀ rẹ̀ tú ayé ká tí fi ń tún ayé kiri. kò fi ìmọ̀ rẹ̀ tún ayé ṣe èyí táyé òun ṣe àtayé ṣe àbáyé jẹ́ ni àbáyé jẹ́ lòun. wọn bá ní oyè o àfẹ́sù àfẹ́sù. kí ló ta gbódákẹ́ báyìí àwọn afáàdó pọ̀ nbí tí wọ́n fi mọ̀ wọ́n ṣàbòsí tí fi ń ṣàbòsí. wọn ò fi mọ̀ tún ayé ṣe wọn ò fi táyé ṣe. àkókò tí mo wí ẹ̀ kẹ́yìn kẹ́ sọ pé ó le ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan ní fi ń sọ àgbọ̀dọ̀ mọ̀ sọ ni àgbọ̀rọ̀ mọ́ sọ. balik lọ́lọ́ sọ lọ́ wí lọ wí lọ wí. èyí ṣe lọ́lọ́ tó tún máa ní èèyàn kan ló wá ń bẹ̀rù èmi náà fẹ́ dánwò kí lẹ̀ kó dánwò tó bá ń bẹ lórí òdodo tá a bá rò pé à ń gọkọ̀ tá a fẹ́ à ń sunlé tá a fẹ́ ṣùgbọ́n àwọn masses wọ́n ń dààmú wọ́n ń dààmú. àwọn tí ń dààmú pọ̀ jẹ́ tí ń gbádùn lọ Allah. àfi ká sọ fún àwọn tó ga kí wọ́n sọ̀kalẹ̀ sára àwọn tí ń dààmú. Allahu akbar. Allahu akbar. a gbọ́dọ̀ sọ fún wọn bá a bá ti lè sọ a sí lára àwọn ẹni ṣáájú tí a lóyìn náà Allahu Akbar. a sì gbọ́dọ̀ jọ wọn bẹ́ẹ̀ bá ti jọ wọn kò lè sí ní sáfù wọn jáde kíá mọ́ Allahu Akbar. wílẹ̀ ń wì ẹni tó ní láàrin wa máa here here ọmọ héré. àwọn tí ń dààmú wa pọ̀ àwa pọ̀. àwọn tí wọn lówó ń bẹ́ẹ̀ nù lú rẹ́gẹ́dẹ́ abẹ́nú lò. pásítọ̀tù wọn kò tírì bẹ́ẹ̀ni. fìhàn bẹ́ẹ̀ fọ́n bá jẹ wọn báyìí wọ́n lọ́rùn. bẹ́ẹ̀ bá bímọ ní sọ ká ni ọkà. ẹ ra kándù aláàtìlẹ o ẹ̀rọ kandu. ẹ sì rí epo petrol tí a fẹ́ ká tan jẹnẹrétọ̀ 5 litre. ẹ rí epo 10 litres ẹ ra ẹ̀rọ. gbogbo nǹkan gbogbo nǹkan. ẹnjẹ bí ní ṣètò ẹkú bẹ́ẹ̀ ṣe báyé ẹkú bẹ́ẹ̀ ṣe báyé o. ọ̀sẹ̀ gidi náà fi wé àwa Ọ̀sẹ̀ ẹ gidi. bá nígbèrè ẹ tó fẹ́ bímọ ni bẹ́ẹ̀ni. tó wẹ̀ gidi tó ẹ̀ gidi. wọ́n ti kó kábẹ́ gbogbo ọmọ mi ní ìsìn tí wọ́n fi wẹ̀ ó kàn yájú ló ń dáràn gbèsè ayé náà mo wẹ̀ kó ń tà ọmọ tuntun fa ara sì ń gbóná sáyé náà sì là ń ṣe yìí Allahu akbar. ẹ̀yin àfáà náà ẹ̀yin àfáà náà. tí wọ́n á dákun tó já yóò máa yooru ẹ dákun. ẹ dákun. ayé wa ń yooru ayé wa ń yoro. látara kéwù látara kéwú. àwọn làá bomi pa wàhálà ayé bẹ́ẹ̀ni àwa ni. àwọn làá bomi pa láàbò mi pa. wọ́n bí lòun là máa yìí. وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوى. ẹran dáadé yìí lọ́wọ́
وبالعلماء العاملين بعلمهم. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. mo tún ti bẹ̀ wá lálẹ́ ibi tí mo bẹ̀ wá. Naam. ẹ já lo ìmọ̀ wa bọ́lá ṣe fẹ́. bẹ́ẹ̀ ni bọ́lá ọba ṣe fẹ́. kí ló ń bẹ̀rù fún. kí ló ń bẹ̀rù fún. ṣebí tí ń sọ yìí ṣebí ẹ tí ń sàfà lè sọ. o lè sọ. ẹ lọ gbọ́ kẹsẹ̀ tiẹ̀ lómi ni nínú àwọn tí ń kéwì ẹ rò pé ó ti sáyẹn ẹ̀mí rẹ ni ó sọ òdodo. ó sọ òdodo. àwọn àfáànù kò kàn kéwù ni. ẹ kàn kéwù ni. ẹ tó wá ti lè sọ òdodo àfáàní. àfáàní. torí pé wọ́n ra maka. wọ́n ra maka. ṣé torí pé wọ́n fún wa lọ́kọ̀ láti kí ara àdúgbò ayé wọn máa burú tó bá dáa fún yẹn nìkan tí ò dáa fún àyókù náà wọ́n ló padà sórí ibu ni. Allahu Akbar. وبالعلماء العاملين بعلمهم. bí ọba wà lájí àgbà. wà lájí àgbà. bí wọn. bí wọn. bí ọba wa ṣe Adam. bí àwọn bàbá wa alágbàjẹ àfa ńláńlá. àfa ńláńlá. inú àbíọ̀n àni máa gbówó rẹ lọ. máa gbówó rẹ lọ. àfẹ́. àfẹ́. ẹ̀jẹ̀ láwọn lára owó yìí. ẹ̀jẹ̀ láwọn lára owó yìí. وبالأولياء الصالمين من الدعوى. Ọlọ́run dákun sún amọ́ wọn. amiina. آمين. àbí náà tí a ti mọ̀ parí kìí àmọ́ ń bẹ. láti mọ̀. kò sí tí àfọ̀ ò lè pẹ́ lómi lónìí kó lè bá rówó rẹ̀ gbà. bẹ́ẹ̀ni. gbà náà wọ́n ń kọ́. gbà náà ń kọ́. وبالأولياء الصالمين من الدعوى. alátàwọn àfà tí ń ṣàbòsí pẹ̀lú ìmọ̀ rẹ̀. pẹ̀lú ìmọ̀ rẹ̀. وبالأولياء الصالمين من الدعوى. bàbá kọ́lọ́ ń yọ wá ni. kọ́lọ́ ń yọ wá ni. wọ́n pè é sóde mí láyé sí ọtí ní òbójú agbóúnjẹ. ní òbójú agbóúnjẹ. tí kálukú fẹ́ gbà nílé bínú padà. Allahu Akbar. tó sì yẹ ká bínú padà. yẹ ká bínú padà. ká ń sọ̀rọ̀ lágbo yìí. وبالعلماء العاملين بعلمهم. dọ́tà lómi ti ń ké ojúbà kò ṣe wá sí ọtí rí torí ẹni tó kọ́ mọ́ṣáláṣí rẹ̀ ń mutí. ọlọ́kìrun bẹ́ẹ̀ mọ́. ọlọ́kìrun wọn. ṣe wá sí ọtí kó bínú yọ. kó bínú yọ. kó pàdé Ọlọ́run. kó pàdé Ọlọ́run. وبالأولياء. wọ́n fẹ́ lómi ní yàdínì ọtí ní ń tà. ọtí ní ń tà. ó ní ìjòyè ẹ̀sìn. tó tí wọ́n ń bọ̀ àjòyè ó wá kún omi tí ò gbọ́ tọkọ lọ́wọ́. bẹ́ẹ̀ni. torí pé yóò náwó wájú àfa ó lé wákàtí mẹ́rin sẹ́fẹ̀ẹ́ sí ó tó ọjọ́yè mọ́. ọjọ́yè mọ́. mọ́ lọlé. àlùmọ́ọ̀lù mọ́ ilé Ọlọ́run ló lówó. Ọlọ́run ló lówó. ẹ̀yà afọ ẹ̀ má jẹ́ àwa níbi tá a ti kàn bínú Ọlọ́run. سالمين من الدعوى. وبالأولياء السالمين من الدعوى. látòrí èmi náà ẹja lọ mọ́. ẹja lọ mọ́. àbọ̀tá jẹ fọlọ́hún ó lọ́ọ́ lè kí á mọ̀ orí bá ṣe mú yìí o. Allahu Akbar. ẹni tí o bá mọ tí ń jẹjọ́ àlè kí á mọ̀ tó bá ní kéèsì ní court ọmọ sàwádà nínú mọ́tò ní ẹ̀mí ní kò sí problem tó bá yẹ pé kéèsì rẹ báyìí ọ̀rọ̀ pé kò sẹ́mi lára rẹ mọ́ ni báyìí kí á mọ̀ sí rí nu ó tún wá lé jù bá ń lọ ẹnìkan lè predict Ọlọ́run ọ̀lẹ́mọ̀ tí ó ṣe. وبالأولياء سالمين من الدعوى. ọ̀fẹ́rẹ́kù lẹ́nu jama àtẹ̀jẹ́ máa tú jama sáà máa tú jama lónìí sádùúgbò tó rò mọ́ gbogbo ilé tó so pọ̀ wọ́n ti gé ẹlòmíì ilé sílé náà ti mú náà ó dẹ̀ gé kó wọ́n sì gé sáà máa tú jama lónìí. وبالأولياء السالمين من الدعوى. bàbá òdodo ni wọ́n ń gbọ́ lálẹ́ yìí. وبالأولياء السالمين من الدعوى. ẹ̀dá tó bá mọ̀ pé sẹ́rà ọ̀pọ̀lọpọ̀ tó sọ̀rọ̀ Nàìjíríà wọ́n sí nínú ẹ̀.
try kọ́ dókè díẹ̀ sí gbìyànjú ọmọ pé nǹkan ṣẹlẹ̀ ọmọ pé nǹkan ṣẹlẹ̀ ṣé gbogbo wa bá ṣe jókòó yà máa ń pa àwọn kankan tá a mọ̀ sí kó dẹ̀ rúgbò bẹ́ẹ̀ lómi ìwọ̀n kankan ìròyìn rántí kan máa gbọ́ ìròyìn tí wọ́n ń tàn yín ṣe olójú ròyìn tẹ̀lé pé wọ́n ń tàn yín nípa à ń tàn yín ni Nàìjíríà máa ti jẹ́ létí àbí wọn ni ẹ fún ìjọba nímọ̀ràn fún gbọ́ ni. وبالأولياء السالمين من الدعوى. wọ́n tó bá ní fóònù gidi yàtọ̀ sẹ́yìn ìpè iṣẹ́ wúru o tá a sì sí fóònù gbogbo yín lọ́la àwọn àgbàlagbà tó bá dòru jókòó wọ́n máa sẹ́ẹ̀tì fún ti ń ṣẹlẹ̀ wọ́n sì máa sunkún ẹ lọ wọn tó ti gbà pé àwọn fẹ́ lọ kú ni wọ́n sì gbọ́dọ̀ ṣe no. Allahu Akbar. àwọn kí bá ṣe ń lọ yìí à ń lọ kú ni wọ́n sì gbọ́dọ̀ padà ẹ̀mí wọ́n ti gbà pé àwọn ti fẹ́ lọ kú báyìí. àyàwó wọn wá ń ké nísìn wọ́n lọ gbogbo wọn ti dopó tán. Allahu Akbar. bó làwọn ó ṣe. وبالعلماء العاملين بعلمهم. baba sífù wọ ìyẹn lè travel ẹni ọmọ nísìn. bó lọ lọ. ọlọ́run foríjì wọn Nàìjíríà yẹn. Àmín. وبالأولياء السالمين من الدعوى. wọ́n lọ lọ́rin jò lọ́nà àṣàdá ọkọ̀ kan bá sẹ́nà fín mo ní má dúró. àwọn adébí tó yẹn pọ̀ nílé pé NNPC mo ní páàkì báyìí. àwọn olè ẹ̀sìn wá dúró mo ní ta ni kó dúró. ọ̀n tànà mi láti mo ní má tànà mi wọ́n jọ mi o. tẹ́yìn bá ilé tànà mọ́ yẹn jọ ọ̀rẹ́ mi ni n bá bí ọdọ dúró nísìn. bẹ́ẹ̀ ṣe ń wo àlàáfíà bó ṣe tóun ṣe pé àlàáfíà la fi náwó tọ́lọ̀ bá gba àìní ìfọ̀kànbalẹ̀ kúrò lára èèyàn tó fi àìní ìfọ̀kànbalẹ̀ kàn ibi tó ti bẹ̀rẹ̀ àárẹ̀ nù òun tó wá sàgbà kéèyàn tó sàárẹ̀ sáà ní ìfọ̀kànbalẹ̀ mọ́ sá. وبالأولياء. níbi àìní ìfọ̀kànbalẹ̀ ẹ̀ tó wá yan báńgà fún ẹ̀tẹ̀ tí ní fúnpá tó ga ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹni tó wá lè gbọ́ káwọ́ tí a yẹ kí ni báyìí yóò mo kú o ó sì kú náà nù torí nǹkan ti wà lára ẹ̀ tẹ́lẹ̀. سالمين من الدعوى. ẹ̀yin olówó tẹ̀ lọ kó wọ̀lú tẹ̀lé káwọn ọ̀dọ́ máa yìn ẹ̀ káre ẹ̀ gbóúnjẹ wọ̀lú ibi ń pa tálíkà tẹ̀tẹ̀ ń fowó rà fún ọ̀nà tẹ̀ bá yìn mí gbogbo àdúgbò sì máa mì ẹ dákun pẹ̀lú ẹ̀ nífọ̀kànbalẹ̀ yìí bẹ́ẹ̀ ń bọ́ lójú oorun yóò sọ̀dá sáré kìámà ni kó o yà kú kó má sojú. وبالأولياء السالمين من الدعوى. ẹ bá ń gbé àárín mò ń bẹ̀yàn ọ̀dọ́ sọ̀rọ̀ lálẹ́ yìí ẹ ṣe mítìnì èèyàn ọ̀dọ́ àdúgbò kọ̀ọ̀kan tẹ̀ ti ń ta bánà ẹ má fi báńgà yín yín kún o nǹkan sí àwọn èèyàn ẹ ti ronú náà nígbà tá a ti bẹ̀rẹ̀ wàhálà ẹlòmíì ti bí lórí ọmọ mẹ́rin tí ò rí kó só rọrùn fún ọlọ́run ọmọ kó ọmọ méjì fẹ́ ṣe wáyé kí ọ̀dà kan dúró fún kan ìwọ lọ́mọ tí ó yàn náà tó ọ̀dà dúró kò rọrùn lójú ọ̀dà kan dúró fún kan pé máa rìn ká tí ìdọ̀dún ti ń bọ̀ kí lọ àgbákò wo lọ́mọ tó kẹ́kọ̀ọ́ tó dọ̀dún ti ń bọ̀. وبالأولياء. ẹ jẹ́ lọ kún fàdúrà ẹ sì jẹ́ lọ túbá ọ̀dọ́ ajímutí jí láàárọ̀ kùtùkùtù ó fi ọtí lé ó ní akéde ẹ̀ ń tí ó kú ní òkú ẹ̀ ń tí ó kú ní òkú ẹ̀ má sọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ ọ̀mùtí ẹ̀ ń tí ó kú òkú ẹ̀ ń tí ó kú òkú ẹ̀ lọ bèrè ìlú tí ẹ̀ jagun wọ̀ àwọn tó kù gan wọn sí láyé mọ́ ẹni kí nìdí wọ́n ti pa gbogbo òdùnnú wọn tán. سالمين. سألتك بالكتب التي بك أنزلت وبالمرسلين الموقظين من البلوى
yóò mọ̀ rí bá lẹ́kọ̀ọ́ kan. وبالبيت والمسعى ọlọ́run àbẹ̀ ọ́ abẹ́ ọlọ́run. wọ́n ti nàìjíríà ò dàrú. وزمزم والصفا. tẹ́ ẹ bá ń gbọ́ ó kọjá òye kọjá òye. bí torílẹ̀-èdè èdè ni Allahu akbar. ṣe gbọ́ dáadáa báyìí. Naam. ẹ sì máa fọ̀rọ̀ àwọn ìlú èbó sí o ẹ má fi ṣeré. kó máa bọ̀ tí wọ́n á bí i dá ẹ má sọ báwọn. ẹ má sọ báwọn o. má sọ báwọn o. ọmọ rí nǹkan rí mọ̀ ni ọ̀rẹ́ nǹkan rí lójú. ẹrù gbọ́n kan dúró bíi báyìí káàkiri máa jà báyìí ọlọ́mọdé ara burú àmín. mo rí bí nàìjíríà ṣe tó ibi tí wọ́n ti ju nǹkan kò síbi tí ò ní dé ẹ máa ṣe káà ìbọn kátírìjì. وبالحرمين الآمنين من الأسواق. ọ̀rọ̀ wọn kọjá ẹ máa bọ̀ bọ̀ wá bo bọ̀ wá bo. mo sàn jí wọn jọ náà mi ní digbí náà wà mo ní digbí wo àdìgbì o. digbí wo digbí. ẹrẹ́ mi ìjà ò bá rí. ọlọ́mọdé àṣàgbákò àmín. irọ́ irọ́. irọ́. ẹ bá ju ọ lójú ọ lọ ni bẹ́ẹ̀ ni. ọdún tán ti ń plan pé bí wọ́n ṣe máa da nǹkan rú a sì sún nàìjíríà tá a ti jí. bẹ́ẹ̀ tá a ti jí. سألتك بالكتب التي منك أنزلت. n táwọn fẹ́ kọ́ ẹ̀ fi tí wọ́n bá jà àárẹ̀ tẹ̀ bá rójú ìjọba bò lẹ́ ń gbé lọ kò lẹ́ ń gbé lọ. àwọn tó lè gbà yín lẹ̀ lè pa irun a lè pa irun. wọ́n ti parí gbogbo ẹ̀ǹtí ẹ̀ a ti parí gbogbo ẹ̀. gbogbo àwọn fọbẹ ọbẹ bu ní kùn kò sí lọ́dọ̀ tí a mọ̀ kò sí lọ́dọ̀ tí a mọ̀. wọ́n sọ pírẹsìdẹ̀ntì kan tó ní rojú bí wọ́n ti ṣe nísìn bẹ́ẹ̀ ni. nǹkan tanná sí ọ lásán ó tan ọgbádùn náà nà níbi tí wọ́n ti lọ mú bí bàtà fẹ́ sí ẹran léyà dókítà mi ẹ rò pé ọbẹ mi dúdú gan ló mú ni ẹ wàá bakùn lóṣù mẹ́fà èyí ó ṣẹ̀ṣẹ̀ máa yọ pin. وبالمرسلين الموقظين من البلوى. kí ni ìyẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù. ṣé bá a ṣe wà yìí bá a ṣe wà yìí. lẹ́wù tá a fi ń ṣayé tá a fi ń ṣayé. ní ojú nǹkan yí ya àwọn tó ti dókè yá wa wọ́n mọ̀ pé nàìjíríà ń gbìn tí o bá ti sí fọkànbalẹ̀ mọ́ kò sí ń pa àmọ́. èsì ń pa àwọn. سألتك بالكتب التي منك أنزلت. ẹ má pa akéré ọlọ́run lè gba tẹnu wa. Allahu Akbar. àmín. وبالمرسلين الموقظين من البلوى. ẹ jẹ́ kí lè láfi mẹ́ta mẹ́ta. gbogbo ẹni tẹ́ ń wà lórí atẹ́gùn ẹjọ́ ìwà káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àkè ẹ jẹ́ àkè. nàìjíríà ọlọ́run di olójútù Àmín. àmín. àti ẹ̀fọ́ tẹ̀ ní kankan mọ́ ó ti kárí báyìí ó ti kárí báyìí. ó kárí ó kárí. bíjà bá dé ní ìsìn àkọ́mọ lùtì ni kí ni ẹ ń jà sí kí ló ń jà sí. wọ́n tó páàkì kò páàkì dáadáa àkóso wa èmi náà gbé tèmi èmi náà gbé tèmi. tv ló gbé o ṣé jánu ṣé jánu. tó jẹ́ ó kárí nù tójú ó kárí nù. mo là á yà síta ní kan ọ̀daràn nísìn kò sí. abẹ́ọ́ abẹ́ ọlọ́run. ìláfi mẹ́ta tá a fẹ́ ké yìí tá a fẹ́ kéye. ake fún nàìjíríà ni ake fún nàìjíríà ni. ẹ má sọ pé akéré ẹ̀sìn àmì o àmín. jẹ́sìn àmì jákè آمين. ọlọ́run jẹ́ àárẹ̀ àbáyọ آمين. àbáyọ yìí ọlọ́run á fi alọ́kàn balẹ̀ آمين. kí ló ti wò sí àmì náà tiẹ̀ آمين. ẹni tí máa ń pe ogun tó bá rogun kò ní sùn o bẹ́ẹ̀ ni. ogun lẹ́bí ń ṣe àwọn countries yẹn ń rí ogun ẹlòmíì ti sá lọ kò tí ì wọlé lónìí Allahu Akbar. kò lè débi tí ìyàwó àtọmọ àmọ́tá yóò fi parẹ́ tó kán lùgbẹ́ báyìí ó lọ rárá wò rí mọ́ni wọ́n ti pẹ́ ẹlòmíì táwọn kò ti kú dànù àbí ọ̀sán wa آمين. àkótí àsìmọ́jà arógun àdájà آمين. ọlọ́mọ fògùn jà wá o آمين. wọ́n sì jẹ́ èèyàn fi jà wá آمين. ìlà fi mẹ́ta بسم الله الرحمن الرحيم. ẹ̀kẹ́jákè لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين الآمنين من الأسواق وبالمسجد الأقصى وبالجبل الذي. bàbá wa àfá àgbà bàbá wa alájí àgbà bàbá wa balágége bàbá wa lágbàjì ọlọ́run bá kẹ́ ogun hàn. tuhatu alayhi sayyi'at kama yurwa. àwọn àmọ́ tí ń ṣe àkàrẹ̀ ọlọ́run bá kẹ́ ogun yányán. sa'altuka bil kutubi allati minka unzilat. àtàwọn tí wọ́n jẹ nínú wọn. wa bil mursalina al munkidhina min al balwa. bàbá wa kábíyèsí ọlọ́fà ọlọ́jọ́ máa bẹ dáadáa. wa bil bayti wal mas'a wa zamzama wa safa. wa bil bayti wal mas'a. wa bil bayti wal mas'a wa zamzama wa safa. abiyọ́ ọlọ́run. wa bil bayti. وبالبيت والمسعى وزمزم والصفا. gbogbo òjòyè bàbá wa chief ẹ̀sà ọlọ́run bá mójútó bàbá.